kò sí nǹkan tó ń pa wá ní àgbáyé especially in Nigeria tó bá ní kí ni nǹkan tó ń pa wá jù Nigeria yìí oúnjẹ ni o torí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tá à ń jẹ chemicals ní gbogbo fertilizers tó fi ń gbin oúnjẹ lẹ́nìí 90% is chemical fertilizers òun ló máa fà tó yẹ pé ẹ máa rí iṣu tó ń bá rà kalẹ̀ báyìí kò tí ní péjọ mẹ́ta á ti bẹ̀ sí bàjẹ́ ayé àtijọ́ tó ń bá ra iṣu oṣù mẹ́rin kì í bàjẹ́ láyé àtijọ́ iṣu oṣù mẹ́rin kẹ́nìkan ra iṣu sílẹ̀ láàrin oṣù kan nísìn ó máa lọ kó dànù ni òróró ẹ máa fi òróró sebẹ̀ tó bá di ọjọ́ kejì á ti di pupa nígbà tí ẹ bá fi òróró sebẹ̀ tẹ́ máa béèrè pé ṣé pupa náà fi sí ọbẹ̀ wọn lóróró ni àwọn chemicals ni and all these things là ń consume òun ló fà tó yẹ pé high blood pressure diabetes ojú dídùn ni o àwọn àìsàn wọ̀nyí àwọn àìsàn àtijọ́ ni you understand me now àwọn àìsàn kan wà tó yẹ pé àwọn àgbà àtijọ́ ló máa ń ṣe ó máa ń ní certain age téèyàn máa dé láyé àtijọ́ kó tó lè fall into that kind of diseases but now kò ní bàrí àmọ́. ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé the same ni ilé iṣẹ́ kan bẹ tí mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ aráyé lóore YEMKEM International ni ó tọ́ lọ wá bá ẹ wá solution sọ̀rọ̀ ẹ. tẹ́ bá wò ní in the early 70s ẹ rí i pé kọ́lẹ́rà ń pa àwọn èèyàn gan àrùn onígbá méjì tó bá wọnú ìdílé kan gbogbo ìdílé yẹn ló máa parẹ́ ó ń pa kọ́lẹ́rà wà more deadly than COVID-19 nígbà yẹn ó lè wọnú àdúgbò báyìí á dẹ̀ gbogbo àdúgbò yẹn á dẹ̀ pápá gbọ́n dànù sọmi sí yìí ẹ rí i pé wọn ò tètè ró oògùn ẹ̀ ṣe wọn ò tètè rí vaccine ẹ̀ gbé jáde àwọn àgbà àtijọ́ yẹn àwọn àgbàlagbà àtijọ́ yẹn wọ́n wá rí i pé ṣé àwọn máa wo àìsàn yìí tá dẹ̀ bẹ̀ sí pa gbogbo wọn ni wọ́n wá lọ ṣe oògùn onígbá méjì jáde tó bá dẹ̀ ti attack èèyàn yẹn kọ́lẹ́rà yẹn bẹ́ẹ̀ ni yẹn bá ṣe ń bì lámàṣú òun ṣe ń pè ní onígbá méjì àwọn àgbà àtijọ́ wá wò pé kí náà lè ṣe láti dẹ́kun kínní yìí kó má máa pa àwọn èèyàn kó má máa pa wọ́n náà wá lọ ṣe oògùn yẹn sínú atọ́ ẹni tí kọ́lẹ́rà bá ti attack gbàǹbá yìí tó yẹ pé ó ń bì ní atọ́ yẹn wọ́n á ṣe ní àtoríkòdì náà ṣe oògùn ló wà nú ẹ̀ ẹni tí kọ́lẹ́rà bá ti attack gbàǹbá yìí tó yẹ pé ó ń bì ní òtòrí yẹn náà máa bù fẹ́ nìyẹn ó máa mú tó yẹ pé ẹni yẹn bó ó ń bì ó dẹ̀ ń ṣu wọ́n á kọ́ bu torí fún wọ́n á tún bu tìdí fún bó ṣe ń bì bó ṣe ń ṣu yẹn á stop lẹ́sẹ̀kẹsẹ̀ ntọ́kọ́ fi stop ntọ́kọ́ fi kọ́ńkọ́ àrùn onígbá méjì ní ìgbà yẹn nìyẹn so ẹnikẹ́ni tó bá ti dàbẹ́ ni pé bó ṣe ń ṣu olóńbì o tí o bá ti dákẹ́ tó bá ti fún ní oògùn yẹn tó bá ti lè kan àwọn ẹ̀ báyìí o máa stop lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn that was the remedy now òun náà làwọn àwòpọ̀ kìkì níyì immune system ló ń bájà nígbà tí kábíyèsí ọ̀ ní pè mí àwa jọ foríkorí gbogbo àwọn informations tó wà lọ́wọ́ wọ́n pàṣẹ sí mi mo há díẹ̀ mọ́ títọ́dọ̀ tèmi òun la fi gbé oògùn kọjá yìí tá à ń pè ní Veroxil Veroxil la gbé jáde láti kántà tó ń pè ní COVID it's not only for COVID it's purely for immune system láti build the immune system wa ni because ṣe rí gbogbo àìsàn àrùn tó ń báwọ̀ ẹ̀dá jà is about our immune system deficiency immune deficiency ni tí immune system yẹn bá ti wà declined to a certain level ó máa fààyè sílẹ̀ fún oríṣiríṣi àwọn àìsàn àrùn tí ò yẹ kó pa ẹni yẹn kó wọnú ara ẹ̀ you understand me now ẹ máa wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn vaccines tó ń ṣe káàkiri is just to build the immune system because naturally ṣe rí ara wa there is something tó yìnbọn pé kíní kan ní cure the word cure is in our body right if your immune system is very strong
already you have a cure in your body. Òun ló fà tẹ́ máa rí pé àwọn àgbà àtijọ́ kò sírú omi tán lè mu, kò sírú oúnjẹ tán lè jẹ, kò sírú àyíká tí wọ́n lè gbé. But torí pé àwọn àgbà àtijọ́ immune system wọn wà very strong. Ṣé báyé ìsílẹ̀ máa sọ pé omi yẹn lọ boil ẹ o, ṣọ́ ti purify omi yẹn, ṣọ́ ti ṣe gbá. Àwọn àgbà àtijọ́ wọn ń purify omi wọn. Àwọn àgbà àtijọ́ ẹni omi tó bá rí báyìí wọ́n á mú, omi tó ń ṣàn lójú gọ́tà wọ́n á mú, oúnjẹ tó bá rí ni wọ́n máa jẹ. Why? Because they have a very strong immune system. Kí dẹ̀ ló ń fà á? Torí pé àwọn nǹkan tó ń jẹ ó wà organic. Kò sí nǹkan tó ń pa wá ní àgbáyé ló ń jẹ, especially in Nigeria. Especially in Nigeria. Tó bá ní kí ni nǹkan tó ń pa wá jù ní Nigeria yìí, ó jẹ ní o. Torí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tá à ń jẹ chemicals ni. Gbogbo fertilizers tó fi ń gbin oúnjẹ lénìí 90% is chemical fertilizers. Òun ló máa fà tó yẹ pé ẹ máa rí iṣu tó bá rà kalẹ̀ báyìí kò tí ní péjọ mẹ́ta á ti bẹ̀ sí bàjẹ́. Ayé àtijọ́ tó bá ra iṣu oṣù mẹ́rin kì í bàjẹ́ láyé àtijọ́. Iṣu oṣù mẹ́rin kẹ́nìkan ra iṣu sílẹ̀ láàrin oṣù kan nísìn ó máa lọ kó dànù ni. Òróró ẹ máa fi òróró sebẹ̀ tó bá di ọjọ́ kejì á ti di pupa. Nígbà tí ẹ bá fi òróró sebẹ̀ tẹ́ máa béèrè pé ṣé pupa náà fi ṣe ọbẹ̀ wọn lóróró ni. Àwọn chemicals ni and all these things là ń consume. Òun ló fà tó yẹ pé high blood pressure, diabetes, ojú dídùn ni o. Àwọn àìsàn wọ̀nyí àwọn àìsàn àtijọ́ ni. You understand me now? Àwọn àìsàn kan wà tó yẹ pé àwọn àgbà àtijọ́ ló máa ń ṣe, ó máa ń ní certain age téèyàn máa dé láyé àtijọ́ kó tó lè fall into that kind of diseases. But now kò ní bàríà mọ́ torí ìjẹkújẹ la dẹ̀ ń kó jẹ. Ohun tó bá kó wá fún wa ní gàrí tá a máa jẹ kẹ́míkà náà fi ṣe. Gbogbo oúnjẹ pátá orí alẹ̀ ló ti wù jáde. Ayé ìgbà kan ẹ wo àwọn carrot, ẹ wo watermelon yẹn nígbà kan ẹ máa rí organic one ẹ̀ tó pé oṣù kan tó bá ra watermelon kò lè bàjẹ́. But nísìnyí èyí gan tó ra fresh gan tó bá lanú ẹ̀gbọ́n ó ti kẹ̀. The same thing with the carrot, the same thing with the watermelon, the same thing with the cucumber. They are not organic fruits. So àwọn kinní wọ̀nyí ló ń kó bá wa, ó ló ń fa oríṣiríṣi àwọn problems tó ń ṣẹlẹ̀ sí wa. And that is why láyé sọ fáwọn èèyàn yìí pé oògùn tó yẹ kẹ́dà máa wájú láyé ní oògùn tó máa boost the immune system ẹ̀. Òun la ṣe gbé Berocil jáde, a ṣe ní capsule, a lè ṣe lólómi to boost our immune system. In fact, a lè sọ iye èèyàn tó ti lo Berocil tó yẹ pé we have a lot of people that turn ní attack of COVID tó dẹ̀ lo Berocil tó yẹ pé ó dẹ̀ kí wọn. Because gbàtà ṣe jáde kábíyèsí Ọọ̀ni fúnra rẹ̀ wọ́n send the Berocil to most of the government places, most of our government places l'Abuja káàkiri all over the state government house náà lò ó dẹ̀ ríṣẹ́. But problem wa nílùú yìí ni pé nǹkan ti wá kì í jọ wá lójú, a kì í finance, a kì í motivate àwọn tó wà in the front line of our indigenous business. And that is why wọ́n máa sọ pé kí ni wọ́n máa ń pè language wọn yìí local content ìjọba orí àwọn ló wà, they are not in practice. You understand me now? ká ní China ló ṣe oògùn Berocil tó kó wá sí Nàìjíríà yìí, gbogbo all the chemists and pharmacists lẹ́tí máa rí àti wọ́n all over the world because wọ́n ti kọ made in China but made in Nigeria bí Nigeria náà ti ṣe, so we don't actually appreciate our own good things here. Now apart from that a tún wá ṣe contact pẹ̀lú bitter leaf. Bitter leaf yẹn in fact is an idea of kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ nígbà tá a máa gbé jáde because iṣẹ́ tí bitter leaf ṣe, we are the first in Nigeria to produce bitter leaf capsule in this country. Iṣẹ́ bitter leaf a kàn ń pè léwúro ni, bẹ́ẹ̀ mọ̀ pé tá a bá ti lọ mú ewúro wọ́n á fọ̀ wọ́n á sè é, a máa jẹ gbogbo ewúro tá a bá ti sè tá a fọ̀ tá a jẹ ìwọ̀nba ṣiṣẹ́ tó máa ṣe 10% ni. So bitter leaf capsule yìí ó undergo a lot of process kó tó di pa ṣe wá capsulate ẹ̀. It's anti-cancer, it's very good for high blood pressure. In fact téèyàn bá ń lo bitter leaf capsule tó bá ń lo one capsule in a day, ẹni ò lè ever fall into
problem of diabetes because ó máa regulate the sugar level in the blood. It's very good. It builds the immune system. It's anti-cancer. It has a lot of medicinal effects. Iṣẹ́ tí bitter leaf capsule ń ṣe lára kò kéré. Even tẹ́ bá wo even up to USA ní America. Àwọn America náà wọ́n ṣe bitter leaf capsule. But the origin of bitter leaf capsule is from Africa. But it's not the organic bitter leaf compared to our own here. And we thank God that tí ẹ bá wo during this COVID time, ẹ máa rí pé the first time Nigeria will open eyes to our own traditional medicine. And why? Because torí kan Madagascar wọ́n lọ ṣe oògùn ìbílẹ̀ tí wọ́n gbé jáde. Ìgbà tán ló ṣe jáde pé àwa náà lóògùn tiwa ń bí báyìí náà Nigerians náà we have our own traditional medicine. Kí ni Madagascar sí Nigeria? In fact, as of today, ó yẹ kí Nigeria ti develop to the extent of how we can be exporting our own indigenous herbal medicine to the Western world. Ṣé bí nǹkan táwọn Chinese ń jẹ nìyẹn? Chinese realize well over $100 billion annually on the exportation of the Chinese traditional medicine. In China made over $100 billion from the exportation of their Chinese traditional medicine to the Western world, to the other part of the world. And kò sí oògùn tó lè fi wé oògùn tiwa Nàìjíríà bí because our own is organic, is natural. Kò yẹ nísìnyí ẹ máa rí pé ẹlòmíì kò gbọ́ oògùn tó bá lò kò tí ì ní ṣiṣẹ́ lára ẹ̀ ọ̀ǹtì tó bá sì lo oògùn tó jẹ́ tiwa bí báyìí. So ẹ ṣeun bàbá wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa ọ̀hún pẹ̀lú ìgbìyànjú iléeṣẹ́ YEMKEM International pẹ̀lú àwọn egbògi tí wọ́n ti gbé bóde pẹ̀lú ìrànlọ́wọ́ tó ń ṣe fún gbogbo wa àti ìgbìyànjú wọn fún gbogbo àgbáyé láti ní ìlera tó péye. Bàbá wa tí àwọn ènìyàn wa bá fẹ́ bá yín sọ̀rọ̀ àbí tí wọ́n fẹ́ bá iléeṣẹ́ YEMKEM sọ̀rọ̀ lórí àwọn egbògi kan orí ẹ̀rọ wo ni wọ́n pè yín sí? Ileeṣẹ́ YEMKEM olùdíṣẹ́ wa wà ní number 205 Ìdìmú Ẹgbẹ́dá road ní YEMKEM Plaza, but àwọn telephone number tán lè fi kàn sí wa ń bẹ̀ 080 number tán lè fi bí mi fúnra ara mi sọ̀rọ̀ tó jẹ́ pẹ́yìn gangan lẹ́gbẹ̀ẹ́ 08066666359 or 08066669868 or 09068647156. But number tó lè fi bá wọn clinic wa sọ̀rọ̀ ní head office is 08088881020. wọ́n dẹ̀ tún lè lọ sórí online YEMKEM online@gmail.com. wọ́n dẹ̀ tún lọ sórí website wa láti lọ wo ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn nǹkan tá ní sí website lórí www.yemkemgroupinternational.com. tó bá débẹ̀ wá sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá ní sí. So bàbá wa ṣéun ẹ kó òun látàárọ̀ kì í dùn ọ̀pọ̀ simbai náà lọ́gọ́gẹ́ bàbá wa Dr. Akíntúndé Ayẹni YEMKEM International náà ni à ń bá fọ̀rọ̀ jùmí tọ̀rọ̀ wọ́n ti sọ bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe kún èyí tó bá jẹ́ àǹfààní fún wọn bẹ́ẹ̀ ìwọ náà mú kàn sí iléeṣẹ́ YEMKEM International lónìí kí ìlera rẹ̀ ó sì péye. ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé sèmù ni. Ilé-iṣẹ́ kan bẹ tí mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ aráyé lóore. YEMKEM International ni ó tọ́ lọ wá bá ẹ wá solution sọ̀rọ̀.